Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó wọ́n fi afẹ́fẹ́ tajútajú lé àwọn tí wọ́n fẹ́ ṣe candle night fún olórin tàkasúfèé Mohbad. Wọ́n fi afẹ́fẹ́ tajútajú tú wọn ká. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó wọ́n ti ṣàlàyé ìdí tí wọ́n fi ṣe afẹ́fẹ́ gáàsì tajútajú lé àwọn ọ̀dọ́ tí wọ́n ń ṣe ìwọ́de ìdágbére candle night fún olórin tàkasúfèé tó dágbére fáyé Mohbad ní ẹnu ọ̀nà ìloro Lẹ́kì sí tógèètì ni wọ́n ti tú wọn ká. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá Benjamin Oyendere ó ṣàlàyé nínú àtẹ̀jáde kan lójú òpó Twitter rẹ̀ wípé àwọn ènìyàn náà wọ́n kó ara wọn jọ wọ́n sì ti kọjá àyè wọn ju nǹkan tí àwọn jọ fẹnu kò lọ. Gẹ́gẹ́ bí àlàyé tó ṣe, aago 7 alẹ́ ni ètò náà yóò lọ sópin lágbègbè Muri Okunola gẹ́gẹ́ bí àdéhùn tó wà ní àárín àwọn, pàápàá jùlọ àwọn tó ń ṣàgbátẹrù ètò náà. Wọ́n ṣe àbẹ̀wò sí àgọ́ ọlọ́pàá, àwọn sì jọ fẹnu kò. Àmọ́ púpọ̀ nínú àwọn tó ń kópa nínú ètò náà wọ́n kọ̀ láti padà sí ilé wọn lẹ́yìn aago 7. Kàkà kí wọ́n padà sí ilé wọn, níṣe ni wọ́n ń kórajọ pọ̀ ní Lẹ́kì tógèètì, èyí tó ń fa súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tí wọ́n sì fẹ́ máa ṣe ìwọ́de ní ẹnu ìloro náà. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ó tẹ̀síwájú pé ìdí rèé tí àwọn fi afẹ́fẹ́ tajútajú tú wọn ká kí oníkálukú kó lè máa gba ilé wọn lọ. Ó ní gbogbo ènìyàn ló mọ̀ wípé kò yẹ kí wọ́n lọ sí Lẹ́kì tógèètì nítorí ọ̀pọ̀ èrò tó ń ṣe àmúlò òpópónà náà. Nítorí náà, nínú ìpinnu wa láti dáàbò bo ẹ̀mí àti dúkìá ará ìlú láti bẹ́gi dínà ìwà ọ̀daràn, a fi gáàsì tajútajú tú wọn ká láláì lo agídí pẹ̀lú wọn. A kò yin ọta ìbọn kankan sí wọn o. Ọ̀nà ìgbàlódé ni agbékiní ọ̀hún gbà, ẹnikẹ́ni kò farapa, bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ẹ̀mí rẹ̀ sọnù. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó wọ́n fi afẹ́fẹ́ tajútajú tú àwọn tí wọ́n fẹ́ ṣe ìsìn ìdágbére candle night fún olórin Mohbad.